kí wa ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi báyìí pé mo kí wa, mo fi àkókò tí ẹ wà mo fi kí gbogbo wa. Orúkọ mi ni Sir Olúfúnṣọ́ Adéjàre Adérójọ ọmọ bàtí ń jẹ́ Ògúndìran tí mo Bonafide broadcasters ń wà lórí rédíò káàkiri ni. Ikú tí ń pa ojúgbẹ́ ẹni òwe ló fi ń pamọ́ ni. Ẹ jẹ́ á ronú, mo fẹ́ mú ìṣẹ̀lẹ̀ kan wá fún yín, mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò ó kẹ́ ẹ sì gbọ́. A ti ṣiṣẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ìdílé ìyàwó yìí wọn dá wa lóhùn. Ṣùgbọ́n bá ti ń sọ̀rọ̀ yìí ẹ gbọ́, màá ṣàfihàn wọn ẹni tó bá mọ àwọn ìyá pásítọ̀, ìyàwó pásítọ̀ ni ẹni wọ́n ń pè ní ìyàwó pásítọ̀ tó jẹ́ ìyàwó alàgbà yìí. Ẹ dákun bá wa sọ fún wọn ohun tí ọ̀dà ò lóko méjì o. A gbọ́dọ̀ fẹ́ra wa tọ́kọ́tún di wàhálà, a gbọ́dọ̀ fẹ́ra wa tọ́kọ́tún di jẹ̀gbọ̀n, a gbọ́dọ̀ fẹ́ra wa tán ká máa wá sá fúnra wa. Lẹ́yìn yẹn màá fẹ́ kí ọmọ Nàìjíríà kẹjẹ́ á ran bàbá yìí lọ́wọ́ ní gbogbo ọ̀nà. Wọ́n ti pa wọ́n tì, ìyàwó ti kọ̀ wọ́n lẹ̀, ọmọ ti gbé wọ́n lẹ̀, ọmọ ti wọn ò yà sí wọn mọ́. Mo sì pè wọ́n títí ṣùgbọ́n o ẹni bá mọ tábàrí bàbá yìí tó dẹ̀ mọ àwọn tí ọ̀rọ̀ kàn ẹ lè bá wa sọ fún wọn. Pásítọ̀ ni wọ́n gbé bàbá yìí, wọ́n á tún máa pè ìyàwó rẹ̀ ní ìyàwó pásítọ̀. Orúkọ bàbá yìí ni Masihud Amsa tó sì jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Kí ló dé? Ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́, ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́, ẹ dákun ẹ ṣàánú abiyamọ, ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́. Ẹ káàsán o bàbá. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín sà? Èmi ni Jimoh Àkànbí Adébíyì. Jimoh Àkànbí Adébíyì. Ẹ jọ̀ọ́ àdúgbò bo ni a wà yìí? Tókò. Ètòkò. Tókò. Ẹ náà níbi tá a gbé wà yìí. Ẹ jọ̀ọ́ kí ló ó ṣẹlẹ̀ tí ẹ fi ránṣẹ́ sí iléeṣẹ́ Adérójú ọmọ Ògúndìran tó ń ṣe ètò lórí rédíò sà? Ok, tó ṣẹlẹ̀ ní pé ọkọ ìyàwó àbúrò mi kan ló gbé ọkọ ẹ̀ wá lórí pé ariwo ẹ̀ yá tó àdèdè nítorí ó jọba kan sí mi ká má gbà wọlé. Ó jẹ́ sọ pé òun bọ̀ níjọ́ karùn-ún àdèdè tí ẹ̀ títí tí a rí nígbà tó kóṣù méjì tá a rí mo tún lọ sékè mo tún lọ wádìí ibi tí ó jẹ́ ń gbé tẹ̀tẹ̀lẹ̀ wọ́n ti kó kóun bẹ́ẹ̀ wọ́n ti kó lọ ilé wọn yẹn gan ni mi ò mọ̀. Ok, mo jẹ́ ṣe ìwárí àti ìwárí láti pé kí n lè mọ ilé yẹn mi ò mọ bẹ̀. Èké ilé tí ọjà kan láti kó lọ láti nǹkan bí oṣù mẹ́fà kó tó gbé ọkọ ẹ̀ wá sílé. Èmi ò yẹ̀mọ̀ pé tí kókó ní ilé yẹn yàtọ̀ láti wọ́n sọ fún mi pé àwọn tó kókó ní ilé yẹn. Àwọn ọmọ ẹ̀jẹ̀ ni a jẹ́ ìrètí àwọn ọmọ ẹ̀ nígbà tó kóṣù méjì mo wá lọ sí mo bá sọ fún ọ pé ọkọ ẹ̀ ti kú o. Ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ ló wá sọ pé. Bàbá yẹn lẹ́ ń rí yẹn o, tó ń pè ní pásítọ̀ Masihud Amsa, òun lẹ́ ń wò yẹn o, lẹ́wọ̀n sọ blue yẹn o. Ọba jẹ̀ ti wá lẹ́ẹ̀kan jáde tọ́jà ti wá yẹn àlẹ́ ni wọ́n mọ́. A jẹ́ pé wọ́n. Wọ́n dáhùn. Àwọn ọmọ ilé ìgbàlá àjọ wá lẹ́ẹ̀kan sí i. Wọ́n ní ìyá wọn ti gbé àwọn ògbọ́dọ̀ fún ọ̀dọ́ bàbá wọn. Ṣé ń gbọ́? Àwọn ògbọ́dọ̀ síbẹ̀. Ìyá ló sọ fún mo bẹ́ẹ̀ o. Àjẹrí àti ẹ̀gbọ́n àtàbúrò gbogbo àwọn ọmọ márùn ló bí fún. Márùn-ún. Ààrí kọ̀kíkan tó tú wa mọ́. Kábíyèsí Ọlọ́run. Nígbẹ̀yìn. Ìkúnlẹ̀ abiyamọ. Wọ́n á gbé kó bá mi pe ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ yẹn. Ó wá sọ fún mi wípé ókè ó jẹ́ bá mi pè fóònù ọwọ́ ẹ̀ ó gbà á. Nígbà mo gbà wípé kí n fi gbọ́ ohun ẹ̀gbọ́n ìyá ẹ̀. Ìyá ẹ̀.
mo wá ìyẹn bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bá gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀. bàbá dọ́gbọ́n abẹ́lẹ̀ fóònù yẹn tí mo gbà lọ́wọ́ ẹ̀. fáwọn ọmọ ó jà lẹ́yìn wọ́n fi gba fóònù. ilé bàbá ẹ̀ ó ní láíláí ó lóun lè sọ ó nítorí ìyáwó ṣe lóun gbọdọ̀ sọ ọjọ́ bàbá òun. ókè bájẹ̀gì náà gbé mọ́tò sí èrò tí ń páàkì sí ó bá sọ fún mi pé nígbà tí màá tó dé tí màá dé báyìí ọmọ ẹ̀ ṣe sá lọ. ó jẹ́ gbé báàgì ẹ̀ lẹ̀ ó sá lọ ó ṣe ní mọ̀ọ́dọ́ ọlọ́pàá wá ní kò mọ̀ pé ní ọlọ́pàá wá. nǹkan lè tí mo fi gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀ ní pé ó máa dábì pé mo fẹ́ kó dúró dé ṣùgbọ́n gba tí mi ò fóònù yẹn ó wà lọ́wọ́ mi. lọ́wọ́ èmi kí mọ́ àkànbí ọmọ adé bí. bàbá gba fóònù lẹ̀. mo ò ti fóònù lọ́wọ́ ẹ̀ ó gbà lójú bàbá ẹ̀. mo gba fóònù yẹn. kí ni orúkọ ọba kan yín tí ó jókòó tì yín? ọba kan ní mọ́túdì ẹ̀yìn Amusa. mọ́túdì Amusa Mọ́ṣúdì Amusa ọmọ adébí ọmọ Adébíyì. pásítọ̀ náà ń pè ìyàwó ẹ̀gbọ́n adáda ìyàwó pásítọ̀ náà ń pè ṣé Èkó ni wọ́n ń gbé tẹ́lẹ̀? wọ́n ń gbé tẹ́lẹ̀. ṣé ń gbọ́. ǹjẹ́ ọmọ sáàdì tí wọ́n ń gbé tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́? mo mọ sáyidì tó ń gbé tẹ́lẹ̀ gbọ́ ti kókó bẹ̀. níbo ni wọ́n ń gbé tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́? ní sáyidì ẹ̀yìn ojú orin bàbá. tó olóhùn náà mọ ṣé bọ́n ṣe wà ṣé wọn ò rántí nǹkan kan mọ́ ni? ọ̀rọ̀ tí kankan mọ́. Agége àbí Agége wọ́n ń gbé tẹ́lẹ̀ Agége wọ́n ń gbé tẹ́lẹ̀ lójú orin. a jẹ pé àwọn ẹbí ìyàwó wọn ní ọkọ wípé ọgá ọlọ́pàá náà kò sí kí ibi tá à ń lọ tó wọn bá wa rí. bàbá kí nípa tí ẹ̀yin gẹ́gẹ́ bí ìdílé bàbá sí ọkùnrin yìí kí nípa tẹ́ ti kó lórí ẹ̀? a ti gbìyànjú lórí ẹ̀ láti kọ́ bí oṣù kejìlá ọdún on the 15 oṣù kejìlá ọdún náà ti gbé wálé. a jẹ tíráì ìwọ̀nba agbára wa ṣùgbọ́n náà kò lè dìde lọ́ọ̀bì kankan àwọn ẹ̀dá ń bọ̀ táìsì wọn bá dùn tá a rí táìsì fún ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ ọmọ Nàìjíríà bá a pè ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ kọ́ wá kí ọmọ Nàìjíríà bá a bá sọ̀rọ̀. ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ yẹn níbo ni òun ń gbé? Èkó yẹn ni òun yẹn ń gbé ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ yẹn wọ́n pè ní ìyá àbèjì ìyá ìyẹn náà Èkó ní ìyá wọn wà àgbà. ìyàwó àbúrò yín? Èkó yẹn náà jọ ń gbé. àwọn mọ̀lẹ́bí ìyá wọn àtàwọn ọmọ tí ìyá àbúrò yín tí wọ́n bí síbò mí ipa wọn ni wọ́n kó. wọ́n tí àyò ọgbìyànjú torí wọ́n wá ní gbogbo ìgbà ìtọ́jú wájú ojú tẹ́ mẹ́fà tọ́jú wá tọ́jú ń fún lówó ìwọ̀n bá ń tọ́ kéjì tó bá ní lọ́wọ́ wọ́n fún kó máa fi jẹun. ṣùgbọ́n afẹ́ ríyàwó ẹ̀ yẹn àwọn yẹn ti tíráì débi pé kọ́ ríyàwó ẹ̀ yẹn ṣùgbọ́n ààrí àti àwọn ọmọ ẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀ ti wá lẹ́sẹ̀ ó ti lé lóṣù tọ́mọ ẹ̀kọ́ tó ti wá ó ti sọ fún Mr. Adélójú pé báyìí ni nǹkan ìṣe ń ṣẹlẹ̀ o. ǹjẹ́ ẹ lè bá wa sọ fún wọn bóyá wọ́n lè kí wọ́n dìde dúró ọmọ Nàìjíríà ti rí ipò tí wọ́n wà torí wọ́n ṣe jókòó yìí àwọn ọmọ Nàìjíríà ò lè mọ ipò tí wọ́n wà abiyamọ lẹ́ni tí ń rìn kósákósá tẹ́lẹ̀ ilé ayé lẹ́rí yẹn o òun rèé o kí ni ká ti wí ìyàwó mi ọkọ mi I love you my darling òun rèé o níbo là ń lọ ìyàwó àtàwọn ọmọ ẹ̀ abẹ́ ni wọn. ẹ ṣeun ẹ̀yin èèyàn ẹ má jẹ́ àtànra wa jẹ ẹ jẹ́ ká kọ́kọ́ kọ́ ẹ̀kọ́ nínú ìrìn àjò máa ronú àtúbọ̀tán rẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ṣe pàtàkì bàbá jẹ́ ń wò yìí ẹ wò kó tó dìde
kó tó dìde lórí bẹ́ẹ̀dì lásán kì í sọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́wàá kọjọ́ pa gbé wọn ni ẹ̀yin náà wò ó àánú abiyamọ o ìkúnlẹ̀ abiyamọ kí ló dé tá à ń ṣẹra wa báyìí ìyàwó kí ló dé bàbá yìí ti kọ́lé o ṣèkó o wọ́n kó débẹ̀ kó ejòsùn méjì lọ níyàwó la gbọ́ pé wọ́n níyàwó gbé wálé ó sì lóun máa padà ní ọjọ́ karùn-ún wọn ò rí yàwó. àwọn bàbá tó ń sọ̀rọ̀ yẹn wá dọ́gbọ́n abẹ́lẹ̀ ọdọ́gbọ́n àgbà ó wá gbéra ọgbọ̀dọ̀ àwọn ẹbí tiwọn lọ lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ ibi wọn wà ṣùgbọ́n nígbà tó máa débẹ̀ wọn náà ti kókó máa ti kó lọ sí sáìtì wọn ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyàwó ni wọ́n wá lọ bàbá yìí wá parọ́ pé ọkọ àbúrò ẹ ti kú o ọkọ àbúrò rẹ ti kú bàbá ṣe kó ń bẹ nìyẹn ìgbó dijọ́ kejì lẹ̀gbọ́n ìyàwó àti àwọn ọmọ tábúrò rẹ̀ bí fúnni tí wọ́n ló kù yìí ni wọ́n wá gbéra ó di Abẹ́òkúta wọ́n wá di Abẹ́òkúta wọ́n wá bá bàbá wọn lóòyẹ̀ wọ́n rí pé bàbá àwọn ò kú ṣẹ́tìrílẹ̀ ayé tẹ́ ẹ bá wo ayẹyẹ òkú tí mo ṣe ayẹyẹ òkú sísìn nílẹ̀ Yorùbá tí mo ṣe ọ̀pọ̀lọpọ̀ yín ń bú mi àwọn kan bú wa mo kí gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ bú mi gbogbo yín mo kí gbogbo ẹ̀yin tẹ́ yìn wá fún sí ọpọlọ gbogbo yín náà mo kí ẹ̀yin tẹ́ bá wá sí àì gbogbo yín mo kí ẹ sí àlẹ́ yìí náà sí àpẹ lágbẹ̀dẹ̀ mi máa ń rọ gbígbó ajá kan kì í ṣe lásán o òun rèé ẹni tí ò tí ì kú kò tí ì mọrú kó tí ó pa òun wọ́n dọ́gbọ́n pé bàbá wọn kú ẹ̀gbọ́n ìyàwó wa ń bọ̀ àtàwọn ọmọ àbúrò ẹ̀ wọ́n wá ń bọ̀ wọ́n wá bá bàbá wọn lóòyẹ̀ wọ́n á rí bàbá wọn òkú ẹ dákun ẹ kọ́kọ́ dúró náà ẹ bá wọ́n sí àì gbogbo ẹni bá sí àì ètò yìí wọn ò ní fẹ́ gba fún ẹ lóúnjẹ ayé ò ní ṣe léṣù lẹ́yìn rẹ̀ ìbànújẹ́ ó kéré ọ̀pọ̀ ni kò ní tọ́ sí ẹ lágbára Ọlọ́run játijàti rédèrèdè rádaràdà kò ní kẹ́yìn ìgbésí ayé rẹ̀ àjùmọ̀tọ́ rí ọ̀dà báwa sí àì kó délé kó dóko ọyẹ sọ fún mi wọ́n wá bá bàbá wọn lóòyẹ̀ bàbá wọn òkú kí la wá ń sọ ẹ kọ́kọ́ wò ná tó bá jẹ́ wọ́n tó bá jẹ́ mi ni tí mo bá ròyìn bẹ́ẹ̀ ń bò sísọ yẹn ẹ dákun kí ni ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ́ èrò ọkàn wa sáwọn kí wọ́n ṣe ń bọ̀ yẹn kí wọ́n ní wọ́n sin wọ́n dá o kí wọ́n lọ múra ayẹyẹ ara rèé o tí mo sọ lórí ayẹyẹ òkú sísin nílẹ̀ Yorùbá òun rèé o ẹ̀yin dẹ́ ń bú mi mo mọ nǹkan tí mo ń sọ tí ò bá tí kàn wọ́n ni ò tí lè sọ ojú ọkàn ẹ́ òun rèé o ẹ̀rí ilé ayé bàbá yẹn rèé o kò lè dìde mọ́ o kò lè dìde mọ́ ẹ sọ fún mi ẹ̀yin èèyàn wa kí la wá ń sọ kí ni láárí kí ni fálù kí ni my street my darling my honey òun rèé o ìgbéyàwó alárédè ni a ṣe o òun rèé o ìgbéyàwó alárinrin ẹ wò ó lò nítorí Ọlọ́run ẹ̀yin ọmọ Nàìjíríà bí wọ́n ṣe lọ nìyẹn o ẹ̀gbọ́n ìyàwó àtàwọn ọmọ bá padà sékòó máa ti kọ́lé sékòó ìyàwó ti ra gàbó báyìí àwọn mọ̀lẹ́bí gan ọmọ bíi tí bàbá yìí kọ́lé sí lẹ́kọ̀ọ́ ohun tá à ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin nìyẹn òun rèé o my darling my guinea
ẹ má jẹ́ kí àwọn ìyàwó yín dominate yín lọ́dọ̀ àwọn òbí yín. Ẹ ṣe mọ́lẹ́bí ẹ ṣe bí òun nísìn mo wá bẹ̀rẹ̀ sí ní pè mo ń gbé àwọn fámílì ìyàwó yìí tẹ́ bá mọ́ sí ń gbẹ́ mi síra wọn. Wọ́n á sọ wípé ara àbúrò wọn ọ̀yá ara kìíní kan ara tiẹ̀ náà ọ̀yá ó sì bákan sẹ́ńtà ara rẹ̀ ọ̀yá ní wọ́n máa tọ́jú ọkọ ọ̀yá. Sẹ́rí wípé ìyàwó yẹn àwọn ẹbí tiẹ̀ wọ́n rọ̀gbà yìí ká nítorí pé kò ta àwọn ẹbí rẹ̀ nù. Nítorí pé kò sọ ilé nù ọ̀kàrẹ̀ Ọdẹ́yàlé. Ẹni bá sọ ilé nù ọ̀sàpọ̀ yàkọ́ ni. Òun rèé o. Òun rèé. Bí ìyàwó yìí náà bá ń rí. Bó bá yẹ pé bí ṣe rí bó ṣe yẹ kó rí lórí yẹn tó. Mo pe ẹnìkan pè mí ó wá jẹ́ rìtáyà police. Mi ní dákọ̀ ẹ̀. Obìnrin ní Mr. Adéròjú. Àwọn fámìlì mi sọ pé ẹ̀ ń threaten life àwọn. Mo ní kí ni threaten nù yẹn? Ta ló threaten wọn? Ní àwọn fámìlì yìí tó bá mi sọ̀rọ̀ pé àbúrò àwọn náà ara rẹ̀ ọ̀yá nǹkan. Ẹ̀mí ló mọ̀ pé wọ́n ti wọ́n threaten ẹ̀ mọ́ ń pè ní threaten ni. Báwo làwọn ìtẹ̀sí máa ń ṣe báyìí náà? Tẹ́ bá ti ọlọ́pàá ni yín ìgbé ayé tẹ́ lò náà nìyí. Kí ni wọ́n fi threaten life àwọn ẹ̀ẹ̀kan ṣoṣo mo pè wọ́n ni mo kọ́ pé arábìnrin yẹn o. Arábìnrin yẹn sọ fún mi pé kí n má wọ́ọ̀rì pé òun á pe ẹ̀gbọ́n àwọn òun á ní kí wọ́n ó pè mí. Ìgbà tí yẹn máa pè mí ó wá jẹ́ rìtáyà police lẹ́wọ̀n sọ pé ohun tọ́kọ́ fẹ́ fi gbá mi nìyẹn. Èmi ń threaten life àwọn àbúrò mo ń darí ń threaten life àwọn àbúrò yìí. Ọ̀rọ̀ tájọ sọ lọ́rọ̀ tó nítumọ̀ tí wọ́n wá sọ fẹ́ ẹ̀yin wá fẹ́ lo kàdí òfun mi lọ́wọ́ ni Mr. Adéròjú má bínú ló má bínú kọ́ ẹ máa fún yẹn ní fún àtàkì mọ́ irú nǹkan báyìí kọ̀ ẹ́ kó níbẹ̀ tó bá jẹ́ ẹ̀yin kọ́ mo sọ fún wọn mo tó bá jẹ́ ẹ̀yin náà ń kọ́ kí lẹ́ ṣe ẹ ronú sí tó ẹni bá mọ ẹbí yìí kọ́ jọ kọ́ bá wa kàn sí wọn sọ nígbà tí bàbá yìí bá kú bàbá yìí tó bá kú ṣé ń gbà náà lẹ́kọ̀ọ́ màálù dẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ dání tẹ́ máa bọ̀ lábẹ́ òkúta ẹ sọ fún mi ṣé ń gbà yìí lẹ́ máa bọ̀ lábẹ́ òkúta ẹ wàá sòkú ẹ wàá ṣàyẹyẹ òkú ayẹyẹ kẹyìn ayẹyẹ wèrè ayé orí burúkú. Kí ló dé ara wọn ọ̀yá nìsín rí ṣe é kórí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rọ ẹ̀yàn ọmọ Nàìjíríà tẹ́ bá lè kẹ́ karùn-ún àbáyé náà lọ́wọ́ ẹ má jẹ́ àwo gbogbo bí nǹkan ṣe lọ tẹ́ bá jẹ́ karùn-ún wọn lọ́wọ́ yóò dáa wàláì yóò dáa púpọ̀ tẹ́ bá jẹ́ karùn-ún wọn lọ́wọ́ ẹ jẹ́ ràn wọ́n lọ́wọ́ onítọ́rọ́ oníkọ́bọ̀ ẹ jẹ́ fún ìdílé yìí àwọn ìyàwó tí èyí tí ó ṣe o àtàwọn ọmọ ti fa ọmọ sọ́dọ̀ ẹ̀rẹ̀ abẹ́rí òun rèé o tá a bá ń wí ẹ̀yin náà gbé ẹ̀mú tẹ́ ń sọ ẹ̀yin nọ́sẹ̀nsì ló tẹ́ ń sọ rọ́bìsì ló tẹ́ ń sọ òun rèé. ayẹyẹ òkú sísí tí mo ṣe tẹ́ ẹ̀ wò kọjá yìí mo dúpẹ́ lọ́gbọ̀n ẹ̀ tẹ́ bú mi èébú ni kò máa bú lórí social media under comment section ó máa búyàn tìrẹ ń bọ̀ ẹjẹ́ ràn ìdílé lọ́wọ́ torí Ọlọ́run ẹjẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹjẹ́ ń fi account number síta 10 17 11 02 61 10 17 11 0261 account number nìyẹn Crown Media Network account name bank UBA ẹ tún rí ní orí a máa táìpù ẹ̀ jáde tẹ́ tó máa rí ohun ẹjẹ́ àsìtọ́ lọ́hùn inú ayé bàbá yìí ẹjẹ́ àsìtọ́ lọ́hùn tó ti sú àwọn ẹbí bàbá yìí
ṣùgbọ́n ẹ dákun ẹja sí ìrànlọ́wọ́ fún bàbá yìí dédà bá ẹni tí bíbélì ní ẹni tí ó bá sì ìrànlọ́wọ́ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni ẹnì kejì rẹ̀ ká ṣoore púpọ̀ ẹja ṣoore fún bàbá yìí ẹ dákun ìpéjọ tá a bá péjọ sin wo aláàárẹ̀ bóyá kò bá ti kú tẹ́yìn bá ràn án lọ́wọ́ ó ṣeé ṣe kí ààrẹ ní tí ó bá wa tọ́jú rẹ̀ pẹ̀lú owó torí àwọn tó ní wọ́n bá wọn tọ́jú ẹ̀ wọ́n gba owó tí wọ́n fẹ́ gbà owó yìí ó pọ̀ ṣùgbọ́n tá bá lè ṣe àkójọpọ̀ tẹ́ bá lè ràn wá lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ já ràn ìdílé lọ́wọ́ yóò dà kò ní bàjẹ́ lágbára Ọlọ́run irú sì ní lẹ́sàn pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ṣe àdúpẹ́ púpọ̀ ire o sa Olúfúnṣọ́ Adéjàre àdéjọ bàbá tí ń jókòó dìran à pàdé orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọ́ gbárí mi mú o orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.